ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Happy new weeks to you all. Ẹ kú ọ̀sẹ̀ tuntun, ọ̀sẹ̀ ayọ̀, ọ̀sẹ̀ ìdùnnú ló máa jẹ́ fèmí àti yín. Ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lẹ́ni mo kí yín ẹ kú ọdún, ẹ kú ìyèdún, ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Èní ni April 7th 2025. Mo kí gbogbo ẹ̀yin yóò subscribers ẹ ṣé ẹ kú àdúrótì Mashola Gist TV àti ẹ̀yin tẹ́ ṣe darapọ̀ mọ́ Mashola Gist TV. Ẹ ṣé, Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Ẹ ní fi ọwọ́ gbé ọmọ sí o. Ọlọ́run á bá mi gbọ́ àdúrà yín o. Ní agbára Ọlọ́run, gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́lé á máa yọrí sí rere. Ọ̀rọ̀ tí a gbọ́ lórí ọ̀rọ̀ ilé London èyí tí ó wà ní Kingston Heights, òun náà ni a tún mú wá tí wọ́n ní àǹtí wa wọ́n ní ṣe ló ń fa ara ya lórí ọ̀rọ̀ ilé Kingston Heights tó wà ní London yìí, èyí tí kábíyèsí ní kí Queen Naomi kí wọ́n dé síbẹ̀. Ṣé ẹ mọ̀ pé a ti mú gist wá fún yín rí? Wọ́n ní àǹtí wa ló kọ́kọ́ lọ sọ́dọ̀ Madam Chief Dr. Abiola Dosunmu pé kí wọ́n bá wọn dá sí ọ̀rọ̀ yìí, tí wọ́n fi ní pé wọ́n sọ fún wọn pé àwọn ò lè dá sí i, pé kán fi Queen Naomi sílẹ̀, pé kábíyèsí ló mọ ibi tó fẹ́ fi ìyàwó ẹ̀ sí, pé ibi tí kábíyèsí bá dẹ̀ fi ìyàwó ẹ̀ sí, ibẹ̀ ni ìyàwó ẹ̀ máa wà. Pé so Queen Naomi ní àṣẹ láti dúró síbi tọ́kọ ẹ̀ bá fi sí. Pé so kí àǹtí wa kí wọ́n máa lọ. Wọ́n ní wọ́n ṣáà sọ pé àwọn ò wà interested láti dá sí ọ̀rọ̀ yẹn. Àwọn ò fẹ́ bá àǹtí wa sọ̀rọ̀. Pé nítorí pé ìwà tí àwọn gan wù ní inú ààfin kò bójú mu. So wọ́n ní ọ̀rọ̀ yìí ni wọ́n ká mọ́ àǹtí wa lẹ́nu lórí ọ̀rọ̀ ilé Kingston Heights pé òun ná £30,000 láti ṣe furniture sí ilé yẹn. Pé òun dẹ̀ fẹ́ gba owó òun padà. Orí ọ̀rọ̀ yìí ni òun àti bàbá Wẹ̀rínlá ń fà, tí wọ́n ní pé bàbá Wẹ̀rínlá ní kó lọ mú receipt wá. So wọ́n ní ìgbà tí ìyá wa Dòsùnmú tí wọ́n dé, tí wọ́n gbọ́ tí àǹtí wa tí ó bẹ̀rẹ̀ sí í fa wàhálà lórí ọ̀rọ̀ yìí, wọ́n ní wọ́n blast àǹtí wa pé wọ́n dá ọ̀rọ̀ yẹn mọ́ wọn lẹ́nu, pé kán dákẹ́. Pé kí náà mì báyìí pé Queen Naomi ò láṣẹ láti dé sí ilé ọkọ ẹ̀. Pé Queen Naomi ní àṣẹ láti dé sí ibi tí ọkọ ẹ̀ bá fi sí, nítorí pé they are still legally married. Ọkọ ẹ̀ ni, òun dẹ̀ ni ó mọ ibi tó fẹ́ fi ìyàwó ẹ̀ sí. Pé kábíyèsí ló mọ ibi tó fẹ́ fi Queen Naomi sí. Pé anywhere tí Queen Naomi bá fẹ́ dé sí, pé kábíyèsí wọn náà máa sọ pé bí báyìí ni mo fẹ́ kí ìyàwó àwọn dé sí o. Pé kí wá ní tiwọn tó máa sọ pé àwọn ò ní gbà. Pé ṣé àwọn náà bá kábíyèsí ra lé ni? Pé kí ló tiẹ̀ máa ń ṣe àǹtí wa yẹn? Pé gìràgìrà yẹn ti pọ̀ jù nínú pálásì bàbá Wẹ̀rínlá. Pé so kó stop gbogbo wàhálà tó fẹ́ máa fà nínú pálásì kábíyèsí. Pé enough is enough. Wọ́n ní bí màmá wa Erelú Kuti of VI, ṣẹ̀dẹ̀ mọ̀ pé Venarex ni orúkọ tí wọ́n ń jẹ́ ní ìsìn Dòsùnmú. So bí wọ́n ṣe sọ fún àǹtí wa nìyẹn pé gbogbo àwọn ọ̀rọ̀ rádaràda tí wọ́n ń sọ yìí kán stop ẹ̀. Pé kán má ever try láti máa sọ fún kábíyèsí nǹkan tó máa ṣe mọ́, pé ó wrong. Pé bí ìgbà tó yẹ pé wọ́n fẹ́ máa tẹ àṣẹ kábíyèsí lójúmọ́lẹ̀ nìyẹn. Pé why tó jẹ́ pé kábíyèsí máa ní àwọn fẹ́ fi ìyàwó àwọn síbí, àwọn á máa ní àwọn ò ní gbà. Kí náà mì báyìí wọn ò ní gbà? Pé so Queen Naomi ní right láti dé síbi tó bá fẹ́ dé sí o. Pé kán stop gbogbo àwọn ìwà yẹn. Pé kò bójú mu rárá. Nǹkan tá a gbọ́ nìyẹn tán ní màmá wa Erelú of Kuti tí wọ́n sọ nìyẹn. Ní láti ìgbà tí kábíyèsí ti fẹ́ Queen Naomi ni wọ́n ti ń support Queen Naomi, tí wọ́n dẹ̀ láìkí ìgbésí ayé Queen Naomi àti kábíyèsí pẹ̀lú ìfẹ́ tí àwọn méjèèjì jọ ní síra wọn. Wọ́n ní bí àǹtí wa bó ṣe gbọ́ ọ̀rọ̀ yẹn báyìí tí ìyá wa Dòsùnmú tó sọ fún wọn, wọ́n ní wọn ò lè sọ̀rọ̀, wọ́n náà ń wò ní. Pé wọn ò lè gbìn
ẹ̀yin èèyàn lé ẹ mọ̀ pé nǹkan tí wọ́n máa ń sọ nípa àǹtí wa M ni pé ó máa ń try láti máa fi orí àwọn èèyàn gbára. Nǹkan tó ń try láti ṣe ni pé kó kó gbogbo àwọn olórí yìí kó kó wọn jọ, àwọn sísí gbogbo yìí, kó wá máa da orí wọn rú, kó máa forí wọn gbára wọn, kó máa kó sí wọn nínú, wọ́n máa bá bàbá Werinla jà. Wọ́n ní immediately tó bẹ̀rẹ̀ wàhálà yìí ni Dr. Elizabeth sọ fún pé òun ò lè bọ́kọ òun jà o, kán yọ òun kúrò nínú gáǹgì wọn. Wọ́n ní bẹ́ẹ̀ náà ni àǹtí wa Fashion sọ. Ṣùgbọ́n ẹ̀yin náà ti mọ àwọn tó máa kóra wọn pọ̀, ẹ ti mọ̀ wọ́n, àní láti dárúkọ wọn. Ẹ ti mọ àwọn tó yẹ pé wọ́n máa kóra wọn pọ̀. Irú inú kan náà làwọn méjèèjì jọ ní. Ẹ̀yin èèyàn lé, nǹkan tá a gbọ́ nìyẹn. Bí a ṣe gbọ́ nìyẹn tán ní màmá wa nínú Olúwa Bishop Funke Felix, àwọn náà sọ fún Queen Naomi pé kí wọ́n má give up lórí ọ̀rọ̀ ilé London yẹn, wípé nítorí àwọn sísí wa gbogbo yìí wọ́n máa push wọn, wípé kán dúró sí orí ọwọ́ wọn, wípé kò sí èèyàn kankan tó máa mì wọ́n, wípé wọ́n ní àṣẹ láti dúró sí ibi tí ọkọ wọn bá fi wọ́n sí, because they were still married, àwọn àti bàbá Werinla. So ẹ̀yin náà dẹ̀ rí i pé a sọ ní few days ago bí àǹtí wa ṣe lọ sí ọ̀dọ̀ mọ́mì Queen wa ní Àkúrẹ́ tó lọ sọ fún wọn wípé kí mọ́mì Queen wa advice Queen Naomi pé kí wọ́n má gbalé yẹn, wípé nítorí àwọn tó ń lérí lórí ọ̀rọ̀ ilé kán má lọ ṣe Queen Naomi ní jàǹbá. Wọ́n ní màmá Queen Naomi yẹn, mọ́mì Queen wa, wọ́n ní wọ́n lé wọn, ẹsẹ̀ ò balẹ̀ ní Àkúrẹ́. Nǹkan tá a gbọ́ nìyẹn o, kó tó wá di pé àǹtí wa M náà tó wá bẹ̀rẹ̀ wàhálà tiẹ̀ lórí ọ̀rọ̀ ilé Kingston Heights yìí. Ṣé ẹ̀yin lẹ máa pàṣẹ fún ọkọ yín nǹkan tó máa ṣe ni? Ṣé ẹ̀yin lẹ máa pàṣẹ fún bàbá Werinla nǹkan tí bàbá Werinla máa ṣe? Tí bàbá Werinla bá pinnu pé ibí ni mo fẹ́ kí mọ́mì Tádéníkáwò dúró sí, kò sẹ́ni tó lè yí ìpinnu yẹn padà, nítorí ọkọ ló lórí aya. Ibi tí kábíyèsí bá fi mọ́mì Tádéníkáwò sí, ibẹ̀ ló máa wà. So the only thing tẹ́ lè ṣe ni kẹ́ lọ jáwọ́, kẹ́ lọ stop gbogbo nǹkan tẹ́ ń ṣe, because kò lè pay yín. Tí kábíyèsí bá bínú, ẹ ní lè face kábíyèsí, ẹ ní lè face bàbá Werinla tán bá bínú. So ẹ̀yin èèyàn lé, nǹkan tá a gbọ́ nìyẹn o, tá a ní ká mú wá fún yín. Tá a bá tún gbọ́ gist mi, a tún máa mú wá. Ọlọ́run Elédùmarè á dùn gbogbo etí tó ń gbọ́ mi nínú o. Ọ̀sẹ̀ yìí á tù yín lára, ọ̀sẹ̀ ayọ̀, ọ̀sẹ̀ ìdùnnú, ọ̀sẹ̀ ìgbéga ló máa jẹ́ fèmí àti yín. Bí mo ṣe máa ń sọ allegedly, nǹkan tá a gbọ́ la wá torchlight sí. Orúkọ mi ni Mashola Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí, à ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín, kẹ́ ẹ subscribe so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọlá yín á máa lọ o, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ní agbára Ọlọ́run, a máa san àwọn prize giveaway gift wa láti ọ̀túnla lọ, that will be on Wednesday. Ẹ máa rí gbogbo àwọn prize giveaway yín pẹ̀lú gbogbo àwọn tá a ti gba account number wọn. Ọlọ́run Elédùmarè ọba láàánú á wà pẹ̀lú yín. Tí tẹ́ bá ti send account number, àǹfààní wà fún yín láti send ẹ̀. Màá tún try láti post àwọn list yẹn sí abẹ́ gist yìí. Ẹ send account number yín kó tó di April 14 o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.